Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ̀rú ẹ làbọ̀yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kójú náà orílẹ̀-èdè yín o, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lọ́bìnrin tí yín ò ní bá wọn di nínú ayé o. Mo kẹ́yìn àgbààgbà, mo kẹ́yìn àwòrò ṣàṣà, mo kí ọkùnrin o, mo kẹ́yìn ajunilọ tó lè juni nà tó lè juni síbi tó bá fẹ́ ohun ìbà lọ́wọ́ yín o. Ẹ̀yin ènìyàn mi, mo tún dé lónìí, mo tún wá bí mo ṣe máa wá o, ìkọ́kà kì í kọ́jò lẹ́sẹ̀ wa burú ayé kankan ò ní ṣẹlẹ̀ sọ́kọ̀ kan wá o. Kí ni tí mo bá yín mú wá lónìí? Kí ni oògùn tí mo tún fẹ́ fún yín lénìí? Oògùn tí mo fẹ́ yọ̀ǹda fún ẹ̀yin ènìyàn mi lónìí ni à ń pè ní àṣírí bíbò ilé kíkọ́ ní kíákíákíá. Gbogbo wa la mọ̀ pé ilé ayé tá a wà yìí, bí nǹkan bá fẹ́ lọ tíọ́tíọ́ ó ní nǹkan táwọn bàbá wa máa ń ṣe sí. Bí èèyàn bá ralẹ̀ tó jẹ́ pé ìgbìyànjú ọkàn yẹn ni pé láti lè kọ́lé sórí ilẹ̀ náà, ṣùgbọ́n tẹ́tí ń bá tẹ́ òrìlé náà kọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ó ti ń bá ilé náà bọ̀ tó jẹ́ wípé kó kàn tiẹ̀ parí ẹ̀ níwọ̀nba ló kù, ṣùgbọ́n kò rí owó tí ó fi parí ẹ̀. Gbogbo wa la sì mọ̀ pé ilẹ̀ Yorùbá kò sí nǹkan tí ò lóògùn àfi tí a ò bá mọ òògùn rẹ̀ ló kù. Báwo sì mọ̀ àwọn tó mọ̀ kò sí tó wà láyé yìí tí ò ní àjò tí ò lọ́nà burú tíyan lè gbà. Kí ni tí mo fẹ́ yọ̀ǹda fún yín yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba Elédùmarè bẹ́ẹ̀ bá rí iṣẹ́ yìí ṣe, yálà ilẹ̀ ni yálà ẹ̀ ti ń kọ́ lọ ni, ẹ ò rí iná kíní náà parí ní kíákíákíá. Eléyìí ṣiṣẹ́ ju àwọn èyí tí mo ti fi sílẹ̀ tẹ́lẹ̀ lọ, eléyìí tún fast dáadáa ju àwọn oògùn ilé kíkọ́ tí mo ti jùlẹ̀ tẹ́lẹ̀ lọ. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Báwo ni a ó ṣe iṣẹ́ yìí, torí mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí rárá. Ṣùgbọ́n tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ìkànnì yìí, tẹ subscribe button so ìwọ ló ní láǹfààní láti darapọ̀ mọ́ wa. Gbogbo nǹkan tí mo bá yọ̀ǹda fọmọ aráyé ìwọ náà lè máa rí gbọ́, lè máa rí ṣe. K'Ẹlẹ́dùmarè kó máa já lọ síwájú, ká má ṣe dẹ̀rin ẹni ẹ̀yìn láyé wa. Bẹ́ẹ̀ sì ni máa share rẹ̀ sáwọn ènìyàn tó bá súnmọ́. Ọlọ́run bò ní fi wá sílẹ̀ ò, báwo la ó ṣe ó yá ẹ máa bá mi ká lọ. Kí ni tí ẹ ò bá mi wá? Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ. Gbogbo ohun tí mo fẹ́ kà nínú èròjà yìí pátápátá ọ̀dọ̀ àwọn eléwé ọmọ lẹ́ ò ti lọ rí. Ẹ lọ bá mi lọ ra ọ̀gà gbígbẹ 6, ẹyin òróró tó mọ́ dáadáa, kẹ́rí pé tó mọ́ dáadáa 6, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì 6, odidi atare tó gbajúmọ̀ dáadáa 6, ìsásùn ní ńlá tí ò tóbi jù 1 pẹ̀lú odidi ẹyẹlé funfun báláú 1. Ẹ bá mi ra oyin, ẹ sì bá mi ra epo pupa, ẹ sì bá mi ra òwú ìmùlẹ̀, ẹ sì bá mi ra aṣọ funfun. Báwo la ó ṣe ó yá ẹ máa bá mi ká lọ. Tá bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹ kọ́kọ́ máa bá mi, kò nídìí àṣẹ̀ṣẹ̀ ń kọ́kọ́ ń yọ ọwọ́ ọjà kúrò lára ìsasùn yìí o. Ẹ bá mi kó ọ̀gà 6 tẹ́lẹ̀ inú ìsasùn yìí, ẹ fẹ̀yìn òróró sí, ẹ fọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì sí, ẹ fatare sí. Nígbà tí ẹ bá mi kó àwọn nǹkan wọ̀nyí sí, ẹ bá mi fa ọrùn ẹyẹlé yìí, ẹ bá mi fà tú. Ẹ bá mi rọ ẹ̀jẹ̀ ẹyẹlé yìí sí orí àwọn nǹkan tẹ́ kó sínú ìsasùn yìí. Ẹ bá mi ju orí rẹ̀, ẹ jù síbẹ̀, ẹ bá mi ju ara ẹyẹlé náà, ẹ bá mi jù síbẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe báyìí tán, ẹ bá mi da oyin lé lórí kó pọ̀ dáadáa, ẹ bá mi dẹ pupa lé lórí kó pọ̀ dáadáa. Lẹ́yìn ìgbà náà ẹ bá mi fi ọmọ rí rẹ̀ dé.
ẹ bá mi wé ní òwú mọ̀lẹ̀ òwú dúdú àti funfun, ẹ bá mi wé tí ara ìkòkò yìí ò ní hàn jáde mọ́ pàápàá tí ó bò dáadáa. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti wá bá mi ṣe léyìí tán, ẹ wá bá mi kọ́kọ́ sí lọ bá mi rán aṣọ funfun ní àpò, ẹ wá bá mi gbé iṣẹ́ yìí sínú aṣọ funfun, ẹ wá wúre sí dáadáa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùmarè. Láàrin oṣù mẹ́fà a ò rí ilé náà parí. Ẹ jẹ́ ká wá lọ sórí ilẹ̀ yìí tàbí orí ilé tá à ń kọ́ lọ yìí, ẹ jẹ́ ká gbébẹ̀ kó jìn dáadáa, ẹ jẹ́ ká gbé kíní ìṣẹ́, ẹ jẹ́ ká rọ yẹ̀pẹ̀ bò. Tó bá jẹ́ pé ilẹ̀ ni ẹgbẹ́ kó jìn dáadáa o, kó má jẹ́ pé ìgbà táwọn bricklayer bá ń ṣe foundation orí ilẹ̀ náà ká má wá lọ gbẹ́ kàn ẹgbẹ́. Ìgbà tó bá jẹ́ pé létẹ̀ ẹ ti bá lọ tí ẹ ti fílì ẹ̀ ní tẹ́lẹ̀ ṣe fínì rẹ, ẹ lè má gbẹ̀jẹ̀ púpọ̀. Ọlọ́run Ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Lọ síwájú yín àti ìgbáyé gbádùn yín ló jẹ mi ọmọ gbàlógún. Ọlọ́run á sì máa ràn wá lọ́wọ́. Má lọ láì láìkì o, má lọ láì fẹ́mi ìmúre hàn o. Tó bá tún dijọ́ mìíràn a tún múṣẹ́ mìíràn wá tó máa ṣe yín láǹfààní, tó máa ṣe yín lóore. Tó bá rí bákan náà ó dìgbà.